Rodri ni agbábọ́ọ̀lù tó fakọyọ jùlọ lágbàáyé ní 2024. Ní báyìí, àjọ tó ń ṣàkóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé Federation International de Football Association tí gbogbo èèyàn mọ̀ sí FIFA ti kéde pé ẹni tó jáwé olúborí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí múṣemúṣe rẹ̀ dá múṣẹ́múṣẹ́ jùlọ lágbàáyé lọ́dún 2024 yìí, ẹni tí ìbò rẹ̀ kún fọ́fọ́ jùlọ tó perégedé tó sì fi gbọ̀rọ̀ jẹ̀ka láàrin àwọn géńdé agbábọ́ọ̀lù ẹlẹgbẹ́ rẹ̀ kárí ayé ni ọ̀gbẹ́ni Rodri tó ń gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City. Wọ́n sì ti fún un lámì ẹ̀yẹ Ballon d'Or láti sàmì ìjáwé olúborí rẹ̀. Òru mọ́jú ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2024 yìí láyẹyẹ náà wáyé ní Théâtre du Châtelet tó wà nílùú Paris lórílẹ̀‐èdè France. Nínú àtẹ̀jáde kan tí àjọ FIFA ti kọ́kọ́ fi léde lọ́jọ́ 26 oṣù kẹwàá yìí nípa ètò ọ̀hún, orúkọ àwọn afibọ́ọ̀lù dábìrà lórí pápá bíi 30 ló wà lákọọ́lẹ̀ wọn. Káàkiri ayé sì ni wọ́n ti ṣàwọn jọ, bẹ́ẹ̀ ẹnìkan ṣoṣo nínú wọn ni wọ́n máa mú. Nínú àwọn 30 yìí, agbábọ́ọ̀lù kan ṣoṣo ló wá láti ilẹ̀ adúláwọ̀, ìyẹn ilẹ̀ Áfíríkà. Orúkọ rẹ̀ ní Adémọ́lá Ayọ̀ọ́lá Lukman. Ọmọ Yorùbá, ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ni, bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè England ni wọ́n bí i sí lọ́dún 27 years sẹ́yìn. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Serie A club ní Atlanta ló ti ń gbá bọ́ọ̀lù, ó sì wà lára ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti Nàìjíríà. Lásẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, lẹ́yìn ìforíkorí, ìfikùnlukùn àti ìdìbò abẹ́lé, ipò 14 ni Lukman bọ́ sí nígbà tí Rodri wà ní ipò kìíní. Lukman sọ̀rọ̀ lẹ́yìn ayẹyẹ ọjọ́ náà. Ó ní bó tilẹ̀ jẹ́ pé òun kọ́ ni àmì ẹ̀yẹ náà jámọ́ lọ́wọ́, síbẹ̀ inú òun dùn dọ́ba pé orúkọ òun wà lára àwọn tí wọ́n dábàá rẹ̀ tí wọ́n sì gbé yẹ̀wò láti fún lẹ́bùn pàtàkì ọ̀hún. Ó ní nǹkan ìwúrí míì tún ni pé bí àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ Áfíríkà ṣe pọ̀ tó, òun nìkan ni wọ́n to orúkọ rẹ̀ mọ́ àwọn tó fẹ́ gba àmì ẹ̀yẹ náà. Ààrẹ orílẹ̀-èdè Liberia tóun náà ti gba àmì ẹ̀yẹ ọ̀hún rí lọ́dún 1995 ló kéde orúkọ Rodri tí wọ́n sì gbé àmì ẹ̀yẹ tí wọ́n fi ohun ọ̀ṣọ́ iyebíye ṣe bọ́ọ̀lù tó ń dán bíi dígí kan fún un. Láti ọdún 1956 ni àwọn agbábọ́ọ̀lù kárí ayé ti ń gba àmì ẹ̀yẹ yìí lọ́dọọdún. Àmọ́ ẹ̀ẹ̀kan ṣoṣo ni oríire náà tí ìwà sílẹ̀ Áfíríkà rí. George Weah ló gbà á lọ́dún 1995. Ọ̀dọ́bìnrin kan tó ń gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lóbìnrin, Aitana Bonmati, ló gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù obìnrin tó tayọ lágbàáyé. Wọ́n sì fún Lamine Yamal ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó fakọyọ lọ́jọ́ orí tó kéré, ọmọ ọdún 17 péré ni. Faith Adébọ́lá ló ń kàròyìn yìí fún Ìta Fàájì.